ألا يا رسول الله يا خير مرسلين عليك صلاة الله لا تتناهى فيا فوز من صلى عليك من الورى صلاة يعم الكون منك سناها والله أعطى للنبي محمد فضلا به قد زاده تكريما صلى عليه وقال يا من آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا عليه وسلموا تسليما هجرت لخلق طرا في هواك وأيتمت عيال لكي أراك ولو قطعتني في الحب رباع لما سكن لي فؤاد إلى سواك تجاوز عن ضعيف قد أتاك وجاء إليك مرتجيا رضاك وإن يك يا مهيمن قد عصاك ولم يسجد لمعبود سواك اللهم صل وسلم على روحي سيدنا محمد صلى الله عليه وسلم في الأرواح صلي وسلم على جسده في الأجساد صلى الله عليه وسلم صلي وسلم وبارك على قبره في القبور اللهم بلغ روح سيدنا محمد صلى الله عليه وسلم تحية والسلام صلاة ترضيك ترضيه وترضى بها عنا يا رب العالمين صلاة سلاما صلاة سلاما للنبي محمد أبي القاسم المبعوث من أجل رحمتي أبي القاسم المبعوث من أجل رحمتي egboko anabi esi yombo صلاة سلاما eji ogoke jù báyìí lọ للنبي محمد kí ló dé tẹ́ eji ogoke أبي القاسم المبعوث من أجل رحمتي أبي القاسم المبعوث من أجل رحمتي adúpẹ́ fún Ọlọ́run الحمد لله gbogbo téèyàn ó bá ṣe ọpẹ́ ní òkò ṣáájú kódà bí nǹkan bá ṣe ọ tí ó dùn mọ́ ọ dúpẹ́ ntójú bá ń lọ ọmọ ẹ tó lọ́n tún lè fi ṣe ọ. لك الحمد يا ذا الجود والفضل والعلا bọ́ ọ bá ju owó nù dúpẹ́ má kanra bọ́lọ́hún ò bá gbowó rẹ ó lè gbọ́mọ rẹ
èmi ò rí ntọ́lọ̀ ń ṣe tí ò sáàyè ọpẹ́ ń bẹ̀ bí ò bá yíya ni òyà yíya. lakal hamdu ya dhal judi wal fadli wal ula. ìyẹn gbọ́dọ̀ dé màkàmà alhamdulillahi ala kulli hal. bẹ́ẹ̀ yóò bá tí ì bá ìbáàdà débẹ̀ o irọ́ ni ń pa. tabarakta tu'ti man tasha'u wa tamna'u. tabarakta tu'ti ẹ jọ ẹ máa jòkó torí Ọlọ́run. man tasha'u Torí wa Ànábì Muhammad. tamna'u. mo fà nábì bẹ̀yìn tí ẹ bá ti dé ẹ máa jòkó ni. lakal hamdu ya dhal judi wal fadli wal ula. tabarakta tu'ti man tasha'u wa tamna'u. tabarakta tu'ti man tasha'u wa tamna'u. Mujahideen fún gbogbo ìlú Ọ̀fà ẹ jòkó báyìí. lakal hamdu ya dhal judi wal fadli wal ula. tó ti pẹ́ yẹn àti bàbá ilé ọba Awalu Salihin lẹ́ẹ̀jọ̀gba láwà níjọ́ kan náà. tabarakta tu'ti man tasha'u wa tamna'u. tabarakta tu'ti man tasha'u wa tamna'u. àwa ọmọ bàbá wa Ìmáàmù Ali Ìmáàmù Ali Abdul Ali Adébáyọ̀ Adébáyọ̀ Ajẹ́lẹ̀ Ajẹ́lẹ̀ tá a wà ní Al-Imam Abdul Ali Memorial Mosque tá a wà níbẹ̀ báyìí báyìí. báyìí. lakal hamdu ya dhal judi wal fadli wal ula. àwọn mẹ́lòmíì tí wọ́n bá rántí bàbá wọn ilé ọtí ni wọ́n kọ́ Ilé ọtí náà kọ́. wọ́n wá kọ orúkọ rẹ̀ sí ọlá pé ilé ọtí ni bàbá wọn kú sí. Allahu Akbar. Memorial Beer Parlour. tabarakta tu'ti man tasha'u wa tamna'u. Bàbá ń jóná lọ Beer Parlour. tabarakta tu'ti man tasha'u wa tamna'u. ọmọ Rónìkẹ́ yóò lọ rí. wadainu nasi ọmọ Rónìkẹ́. yawman sawfa yuqda. mo kíyàwó ọ̀rẹ́ mi Alhaji Sọ́ọ̀lì Mustapha Okoro. wadainu abika Alhaji lam Sharifa Mustapha. taqwa alayhi. ìyàwó Okoro ló. ودين أبيك لا تقوى عليه. ọ̀rọ̀ tí mo fẹ́ yẹjú lónìí Ọ̀rọ̀ òní. ẹ kọjú síbí ká sì kọ etí Yorùbá ní ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ ẹni tí ò bá mú etí rẹ wá bí mo yọ̀ǹda rẹ̀ kó lọ lé kó lọ kó etí wá. tọ́ba kó etí lọ́wọ́ kó ọkàn rẹ sọ́dọ̀ mi ń bì. Kò sọ́kàn. Kò sí ìlú. Ìmáàmù Ali ti gbà àwẹ̀ ọmọ wọn wá ń jọ̀sán. Allahu Akbar. ودين الناس ẹ jí mọ rójú àtẹ̀sí mi Ali. يوما سوف يقضى. HOD ní HOD inshallah kì í ṣe acting HOD ni. HOD. wá tí débi à ń lọ ẹ gbàgbé ẹ. ودين أبيك لا تقوى عليه. ẹ sì Yorùbá náà bí dáadáa. ودين أبيك ẹni tí o bá Yorùbá náà bí ó ṣe ń tí o dáa. لا ẹ fi wọ́n Alaihi sílẹ̀ fi wọ́n sílẹ̀ fi wọ́n sílẹ̀. Ìyá ẹ lọ jù ẹ sílẹ̀. mọ tí ń jẹ́ àgbo mi ni bẹ́ẹ̀ bá ń sunkún bàbá lè ràn bẹ́ẹ̀ máa wò ràn. Máa wòran. kíkú sẹ́kún pé bí ń pa mí. Bẹ́ẹ̀ni.
kì í sẹ́kún pé yà ń jẹ mí Ìjẹkùn ẹ yà. sì máa ní kéèyàn ó dákẹ́ ẹkún kí ni máa ń ṣe yín báwọn. Àbí? èmi lẹ̀ ń wí èmi ni ẹ sún dáadáa Ẹ̀rọ ni tójú dání. àmì náà ń sunkún ọkàn nù yín wò sún tójú ni. Mo sọ tójú ni. ìjọ tí bàbá yín ń dúró lẹ́nu ọ̀nà àwọn kan pé ọmọ wọn mo fẹ́ wáṣẹ́ fún mo fẹ́ kí wọn ó dé èèyàn Bẹ́ẹ̀ kan dé yàn. tọ́lọ̀ bá wá ṣe báyìí ṣé wàhálà àwọn ò gbé. Allahu akbar. ọ̀wù èyí tí a ń fowó ọlọ́ọ̀bọ́lá kọ́ lọ sí ọlọ́ọ̀tọ́ bànábìlá gàwọ̀ sílẹ̀ rẹ bí díà sètánì ńlẹ̀ Allahu akbar. tẹ̀ wọ́n di dókítọ̀ ọmọ dókítọ̀ mi kò dókítọ̀ wèrè ló yà Wèrè ló yà. tí mo gbó ó wà ní Saka Ìkan tí ń tọ́jú ẹ̀. tí a ń tọ́jú ọpọlọ rẹ lọ kódà àrọ́ ọmọ pòfẹ́sọ̀ tí ó pòfẹ́sọ̀ Bẹ́ẹ̀ ni. tó ya wèrè tí mo gbó láàrin títì Allahu akbar. àwọn arọ́ ọmọ àfa àwọn arí dókítọ̀ àárí àkántáǹtì gbogbo yín wá ń dé èèyàn Ẹ̀ ń dé yàn. nínú owó tọrọ kọ́bọ̀ tí a ń dé mórí igbá. wàdáyínú nọ́ọ̀sì tí wọ́n tún ní wá sí ilé àní fún lówó torí bàbá yín kabẹ́ ń kó ni bàbá yín ò mọ ọ̀rọ̀ pa nígbà tí ọtí pọ̀ lọ́fà àtàwọn ẹni tẹ́tẹ́ àtolówó èlé bàbá tó bí ló kọ́ fèsì wọn ní ìdájí wọ́n sì wá sí fa òun ó sì sá lọ. bàbá tá à ń ṣe ogún ọdún wọn lénìí Bọ́dún wọn lé nìyí. kápẹ́ ní ẹrù jákujàku ni wọ́n dì ní Láti kalẹ̀. ẹ̀ ti tú palẹ̀ Allahu akbar. kálukú máa ka àkísànú ẹrù bàbá rẹ̀ àti ìgbẹ́ tí wọ́n fi pamọ́ fún un. wàdáyínú nọ́ọ̀sì sáà lè bá yín sọ̀rọ̀. yawma sawfa yuqidha. ẹ̀yin ọmọ bàbá wa Ali Adébáyọ̀ Abdul Ali Adébáyọ̀ al-Imam al-Sheikh kò sí gbèsè tó ọ̀ lè san ọ̀sán tán díẹ̀díẹ̀ Nàìjíríà gẹ́jẹ̀ gbèsè Bẹ́ẹ̀ ni. tí bàbá rẹ̀ lọ́ọ̀ lè san tán wàdáyínú àbíkà gbèsè bàbá rẹ̀. láwọn takùn àlẹ́yìn. tó kọ́ lọ́sàn ọ̀tó Ọ̀tó. tí ẹ bá lóun fẹ́ san gbèsè bàbá àwọn yóò yọ bí òrí yóò tún parẹ́ Bẹ́ẹ̀ ni. tó kọ́ lọ́sàn gbèsè bàbá rẹ̀ Ọ̀tó bẹ́ẹ̀. tó bẹ́ẹ̀ yóò tó bàbá yìí ń lọ ṣàdúrà nídàájí nínú èrì Nínú èrì. tí ó kó kura rẹ̀ lọ́wọ́ báyìí wọ́n máa tó nínú òkùnkùn. gbogbo ọjọ́ náà àjọ ni wọ́n dá Àjọ ni wọ́n dà. àjọ ni wọ́n dá Àjọ ni wọ́n dà. lẹ́yìn ń kó lónìí. Lẹ́yìn ń kó lónìí. wàdáyínú àbíkà Yorùbá nàbì dáadáa. láwọn Sallallahu takùn alaihi Sallallahu alaihi wasallam. àlẹ́yìn. wàdáyínú nọ́ọ̀sì níjọ́ tí bàbá ń bẹ láyé nígbà tí wọ́n ń bẹ ká má lè níjọ́ Bẹ́ẹ̀ ni. gbogbo àwa tí bàbá rí ìmọ́lẹ̀ ọ̀la lára wa ni bàbá fà lọ́wọ́. Ni bàbá fà lọ́wọ́. àwọn Pakistan kan wá sí Nàìjíríà lọ́dún kan àwọn ń tọ̀ káàkiri Káàkiri. má rò pé nísìn mo ti wà nù ju àwọn àgbà alálàáfà látọ̀dún tó ti pẹ́ ni. Allahu akbar. àwa jòkó báyìí àwa di àwa ń fọ lárúbáwá ọmọdé wọn máa tú fún wa máa tú kéwù ń bẹ lágbárí títí ń hó mo wá sí ògbìfọ̀ àwa dojú gba ara kan wá fẹ́ pọ́kẹ́ẹ̀tì ìràwọ̀ mi a lọ gbá àfáà kan pẹ̀lú ọ̀tẹ̀ dìde ọ̀tẹ̀ tí ń bẹ lọ́fà tipẹ́ ìwọ táyé ọmọ rẹ bá ti dàrú àárín ọlọ̀tẹ̀ lọ ti ń mí ni Allahu akbar. yẹra rẹ wọ Ọlọ́run ò sì kà fún ọ Ọlọ́run ò sì kà fún o. bọ́ọ̀lù ọgbọ́mọ rẹ tààfù kàábà tó o gbé pọ̀ báyìí Bẹ́ẹ̀ ni. tó o bá ti wà nù ọlọ̀tẹ̀ Ọlọ́run ó jábọ́ níbẹ̀ Bẹ́ẹ̀ ni. Ó jèrè ń tọ́ sí. bùkátà rẹ ò lè bí yá. bàbá wa ń parapara Parapara. kí lè fẹ́ dánwò lónìí tá lọ lọ gbé wá bàbá ni ẹ náwó àṣàlátọ̀ náà mi kárí àti ìbẹ̀rẹ̀ ètò Àti bẹ̀rẹ̀ ètò. bóun náà ṣe mú wọ̀ wá lónìí
kó lọ sí débi. ṣèbó lọ́mọ tó tu fún aníjó ni onítàwọ̀ àgbà yìí ẹ fẹ́ fọmọ ọlọ́mọ pamọ́ gbódèje tu fún wa. mo ṣe túkẹ́ ó tí mo gba yìí nù. Allahu akbar. ودين الناس lọ́jọ́ náà lọ ọ̀tẹ́ tí ń bẹ lọ́fà tipẹ́ ẹ̀ka pọ́kẹ́tì mi ni. bàbá wa ń pé èyí sì àjọsọ yìí ọmọ tá a ti ní ó múra tó ti wọ jàlábí àti débìlà tí ó tún kéwú lónìí. ودين الناس يوما سوف يقضى. ọ̀rọ̀ tí mò ń sọ yìí ọ̀rọ̀ tí mò ń sọ yìí mo fẹ́ kẹ́ gbọ́ dáadáa ọ̀rọ̀ 1990 njọ náà bàbá sọgbìfọ̀ ẹnu rẹ̀ tiẹ̀ dá ọmọọ̀rọ̀ gbé kalẹ̀ ẹni tí wọ́n ti lọ yàn wá ó ti wà lùkìmbà tó múra bàbá tútù bàbá tí wọ́n lọ yàn wá láti wá fi dìtẹ̀ mí ọ̀tẹ̀ ìlú yìí èmi kéèyàn ó ṣàlàyé ọ̀fà fún ó yé mi jù. ودين الناس يوما سوف يقضى. tí a bá ń béèrè tárọ̀fà bá lọ sí ilé yọ̀sẹ̀ lábẹ́ ilẹ̀kùn wọ́n fẹ́ bùn ọ́ lówó nù máa da lé orúkọ ní mọ̀ pé wà ń lé wọ́n fẹ́ parẹ́ orí rẹ̀ jẹ́ nù bó ṣe ṣe ọwú kọ́. njọ́ tí a ń pín máka ní ọlọ́ sí ilé o àmọ́jọ́ tí a bá ń pín ìyà wọn ní yàrá rẹ̀ ló wà ń lé ẹ lọ nà dáadáa bó lọ wí jẹ́. ودين أبيك لن تقوى عليه. bàbá ò ṣàbòsí àbòsí mẹ́ta ni bàbá ò ṣe wọn ò ṣàbòsí ọlọ́run tó dá wọn ẹ̀ sì pọ́ ọlọ́run tóbi Allahu akbar. wọn ò wá ṣàbòsí ẹ̀sìn tí ẹ gbé lọ́wọ́ wọn ò ṣàbòsí ọmọnìyàn. Allahu akbar. tí mo wá tírìtì mi lónìí mo fẹ́ kẹ́ gbọ́ àáfà lèèyàn ni ẹ máa gbọ́ o ọba lèèyàn ni lè máa kómi níní kí ni nǹkan tó o lè ṣe tó o fi ní parun tí n bá ti wí kẹ́yọ̀dá mi. ودين أبيك لا تقوى عليه. ìkànnì àwọn àáfà ó wà báyìí ó jòkó bí mo ṣe jòkó yìí ń wá ń báwọn èèyàn sọ̀rọ̀ wàásù ìlà an usuli din. àwa bí kí ni ìpìlẹ̀ ẹ̀sìn gangan bẹ́ẹ̀ sì ń ṣe tó ìtẹ́ńlá kálukú náà tí à ń fa tẹ̀sùbà kí ni ìpìlẹ̀ ẹ̀sìn wa orí kílẹ̀sìn dúró létí òfin ní wó. kí ni ìpìlẹ̀ ẹ̀sìn gan bá a ṣe lọ alẹ́sìn tó yìí kí la lè má ní tààfin ní lẹ́sìn mọ́ tó sì mọ kírun tó sì lẹ́sìn mọ́. ودين الناس يوما سوف يقضى. فقال in one down إثبات صدق الافتخار إلى الله تعالى kọfìrin lè lọ́kàn rẹ̀ kọ́ gbà pé ọ̀jẹ̀ ń pa gbogbo tó òun jẹ́ fi ti sára ọlọ́run. pé tálíkà ní ọlọ́dọ̀ ọlọ́run. àti yóò bá ànábì òsín bì. Sallallahu alaihi wasallam. lọ́dọ̀ ọlọ́run. tẹ̀lé mi dáadáa. bàbá wa Ali Abdul Ali Imam Adébáyọ̀. kéwù wọn ìmọ̀ wọn ìjẹ́ aláìní wọn àwọn alùdúró lẹ́nu ọ̀nà ọlọ́run. Allahu akbar. mo rí jẹ òní kù lẹ́nu ọ̀nà rẹ̀. níjọ́ náà lọ́hùn àwọn gbajúmọ̀ lọ́rẹ́ wọn bí bàbá wa Jímọ̀ Agúnbíadé làwọn ọ̀rẹ́ nù ní dákun mi. èèṣe ń jọ náà tí bàbá ò fẹ́ jọ níbi kátàkárà. Allahu akbar. ẹ tẹ̀lé mi wọ́n jọ sọ̀rẹ́ tààrà kí ló dé tí bàbá Adébáyọ̀ fẹ́ jọ mi pé èmi náà fẹ́ máa to àjọgbá mo fẹ́ máa ta bọ́ǹfìtà mo fẹ́ máa ta kábírì kí n máa ṣe bí yín kí ló dé tí ẹ dúmẹ̀ ní pé àáfàá ni mí.
kí wọ́n yaṣọ àtẹ. lẹ́yìn àáfàá tẹ́ ẹ̀ mọ yìí kí ó mọ lónìí tẹ́ ẹ fẹ́ ju àwọn míì ọlọ́run má jẹ́ ń jẹ nìkan àáfàá ni kí n máa jẹ lọ. àmín. kí n sáà sì máa rárá dábì ẹ ṣe ń da níbẹ̀ bẹ́ẹ̀ni. túláàsì kọ́ ni kí n jọ kẹ́. tó lásìkò. fatuba li abudin. ìyàwó ọ̀rẹ́ mi nìyẹn tọkọ wọn ń ta mọ́tò kí wọ́n á ní mọ̀ ta mọ́tò nísìn ọ̀nà kútọ́nù ní wà báyìí tani mọ̀ sí wà sí báyìí. athara Allah rabbahu. àmọ́ ntọ́lọ́ wọn fún mílíọ̀nìà tí ó fún gbogbo àwọn tó wá ti fún wa ní dìíkẹ́ á lè dìbò tì. ó ti. wajada biduniyahu lima yutawaqqa'un. kò sì dá ọ̀rẹ́ wọn rú bí wọ́n sì máa ka owó nì láyé tó yẹ pé kò tí ì sí ká transfer owó bàbá wa jòkó àwọn ọ̀rẹ́ wọn máa ka owó wọ́n máa fi kíní tẹ́ máa fi omi sọwọ́ báyìí wọ́n máa kà wọ́n wà lè ó sì fọ́ lẹ́rán. kí ló dé tí wọ́n lè corrupt wọn kí ló dé tí wọ́n ránjú máa tí ì ṣe tiẹ̀. fatuba li abudin. wọ́n tún wá bá sílé yípo ilé pẹ̀tẹ́sì jàràmù. ilé ńláńlá. bàbá yìí ní ọ̀nà ọba ṣàdúrà ńjọ́ tó bá gbẹ́ kó tó lé ọ̀nà ọ̀nà ọba ṣàdúrà ńjọ́ tí wọ́n bá tún kàn án torí ẹ̀mẹ́ta náà máa ń ṣàdúrà léńjọ́ ńjọ́ tẹ́ bá fi lélẹ̀ ẹ̀ẹ́gùn yẹn owó yẹn kí wọ́n ti parí ilé bẹ́ẹ̀ni. kálukú ó fàn yẹn ńjọ́ tẹ́ fẹ́ gbẹ́ kó tó lé fa àwọn ò bá tolú ẹ jẹ́. odidi orúkọ kan. wọ́n ń gbẹ́ kó tó lọ́nà ẹ̀ẹ́rì dúrọ́ọ̀mù yẹn oṣù wọ́n wà jẹun gbàkété ẹ̀dá sẹ́yìn wọ́n ti kán lé kò ti bá lé lókè iṣu tí wọn ò gé bọ̀kùà káì ayé nàìjíríà ti polúkú mọ́sù ìgbà yẹn ti lọ tí yóò bá ṣe freedom níjọ́ drum ni wọ́n fi ṣe sùn táwa gbọ́njú bá wọn gbọ́dọ̀ gé wọ́n kàn bẹ́ẹ̀ ni drum wọ́n fi ṣe sùúrù. wọ́n sì gun iyán tábà ọkùnrin ilé wọn gun tí wọ́n máa làágùn. fatuba li abudin. níjọ́ tó bá tún kanlé ọ̀tún wá kéré lágbolé bẹ́ẹ̀ni. mo fẹ́ kanlé mi o bọ́ sọ́nísìn ọ̀ní kan mọ́ ọkàn tán nù. ọ lọ bá òkú ọbẹ̀ kanlé náà tí wọ́n ti di àwọn fíàyò. èyí ó tún wá sanwó pé mo fẹ́ kanlé ọ tún dáná lọ́tọ̀ bẹ́ẹ̀ni. àwọn tí wàá bí àdúrà mo fẹ́ kanlé wọ́n tún máa rétí àti wàá bí gbẹ́dìn wọ́n tún rékì bá ìjọ tó bá wá sílé àtọ́ bá parí ilé owó tó fi ṣàdúrà mo fẹ́ kó sílé ó ti rà gá àti méjì. fatuba li abudin. bàbá yìí wá káàkiri bẹ́ẹ̀ káàkiri bẹ́ẹ̀. àyàn kọ́lé mèremère síbẹ̀ náà kò gbìyànjú kúrò níwájú ọlọ́run. Allahu. athara Allah rabbahu. wa husnul iqtida'i bi rasulillah. ìpìlẹ̀ ẹ̀sìn ni mo ń sọ yìí. kọ́ wá tẹ̀lé gbèsè ànábì Muhammad. sallallahu alayhi wa sallam. yòówó rẹ̀ jèrèjèrè. sallallahu alayhi wa sallam. níbi ẹ̀sìn ọba yẹn tẹ̀lé ànábì. níbi káwáríjẹ kámọ̀ríjẹ ká tọ́ ọmọ ká fọ́mọ ní ìwọ rẹ̀ ọba yẹn jọ ànábì Muhammad. sallallahu alayhi wa sallam. a sì kí àwọn màmá yín náà tí wọ́n sọ̀pọ́ọ̀tì bàbá pẹ̀lú àfaradà kẹ́lẹ́ bá dèèyàn láyé tí a máa di owó sínú òfìlà ká kọ́bọ̀kọ́bọ̀ tó bá rí níbi iye tá a panu bí o bá ká lọ fi kún bí o bá ká lọ fi kún kódà àwọn ọmọ tá a máa tẹ̀lé ẹ lòdì wọn ni ẹ jẹ́ kẹ́ yóò dáadáa o yóò kí tí a kú ònú bùkátà tí wọ́n tó gbọ́ nílé. fatuba li abudin. athara Allah rabbahu. wa furu'uhu arba'atu ashiya. ó wá lẹ́ka ìtì bọ́ọ̀lù mẹ́rin náà ni mẹ́rin lè kárẹ́. dókítọ̀ mẹ́rin ni mẹ́rin ni. nígbà tí ka mẹ́rin là á ṣàdúrà tó jáyé oyè bàbá wa Abdulali Imam Adébáyọ̀. fatuba li abudin. kí ló dé jọ́nà lọ́n tí a máa fàbùkù káwọn àáfàá tí bàbá yóò sínú wọn. wọn ò lọ máìkì mọ́ wọn lẹ́nu lóde rí
lẹ́yìn wá sí wọn òbí tó wá sí pè é sí wọn bá kó tìláwà ó tán wọn wo tírà wọn sì máa wo tírà nígbà tó yá irúgbọ́n wọn dàbí tí ṣe báyìí yá sí wọn wá báyìí wọn sì nẹ́ẹ̀tì púpọ̀ wọn yìí ṣe jákujàku ẹlòmíín náà wọṣọ gidi tí ò yẹ ọlá kó lọ́bùn ìyẹn sárùn ọmọ aláàbí tinú apẹ̀rẹ̀ a máa ṣe rádaràda káṣọ wọn kọ́ ni kó fìtì èèyàn aṣọ míì wọn tí ò yẹ ẹni tó wọ̀ ọ́ amúradá gidàgí bí ẹni tí wọ́n fẹ́ pa ìyẹn gbọ́dọ̀ ṣe dáadáa wọ́n wá wé láwà ní wọn báyìí àwọn wà báyìí tààrà. fatuba li abudi athara Allah rabbahu. wọ́n gbá tìró fẹ́rẹ́. wajada bidunyahu lima yutawaqqa'u. wọ́n máa ní gbogbo ọlọ́run kú sẹ́. àṣì àkọ́kọ́ nù téèyàn gbọ́dọ̀ ní. alákọ̀ọ́kọ́. sẹ́yìn yà wá ń tẹ̀lé mi. alwafa'u bil uhud. lára ń tẹ̀sìn ìpìlẹ̀ ẹ̀sìn. kéèyàn ó lè máa tẹ̀lé àdéhùn tó bá ṣe. mọ̀jẹ̀ tí ó máa sọ̀rọ̀ Mùsá tí wàá fèrè ọ́nà wà lọ́wọ́ rẹ̀. bàbá yín ṣàdéhùn pẹ̀lú ọlọ́run bàbá Ali tá à ń rántí wọn lónìí tá a kọ́ mọ́ṣáláṣí ló kọ́ wọn ẹ̀ pé ọlọ́run ìwọ lọ́ọ́ máa jí ọlọ́run tí n bá rí jẹ ìwọ ni tí n bá rí jẹ ìwọ ni tí n bá rí mu ìwọ ni tí n bá rí mu ìwọ ni tí n bá rí náà ìwọ ni. wọ́n dúró ṣinṣin pẹ̀lú ọlọ́run ọlọ́run wa ní máa lọ gbogbo tí ń bọ̀ lẹ́yìn rẹ̀ àpèsè ni wọ́n jẹ. Allahu akbar. wajada bidunyahu lima yutawaqqa'u. bàbá náà sọ̀rọ̀ kó bọ́ lọ́wọ́ gbàtàwà ń tẹ̀lé àtó bí aká ibi tẹ́ ẹ̀ bá ti fẹ́ òdodo ọ̀rọ̀ ẹ mọ́ fọ̀rọ̀ lọ́wọ́. ẹ wá lẹ́yìn wọn dá ìwọ tọ́jú ayé rẹ ti dàrú mọ́ wulẹ̀ tọrọ ẹ̀yìn mọ́. bẹ́ẹ̀ni wọn fẹ́ yín ó sì rí. àdéhùn àtiwọ́ ọlọ́run ọtí yẹ. ọtí yẹ. bàbá dépò iyyaka na'budu wa iyyaka nasta'in. kí bàbá láfẹ́ lẹ́lẹ́. fatuba li abudi athara Allah rabbahu. ẹni tẹ́ ẹ bá ń ṣe nǹkan ló kọ rẹ òní ẹja yóò mọ bó ṣe rí. bẹ́ẹ̀ni. lóbi tí ń sọ láàárọ̀. wajada. bàbá wa Ali Abdul Ali al-Imam. al-Imam. ààrá fún ọ. ààrá fún ọ. ààrá fún ọ lọ́wọ́. ẹnìkan ló ń wo késẹ́tì mi kan bí títí ń bọ̀ ọmọ kan sọ̀rọ̀ ó ní tiẹ̀ wo lẹ̀ wọ́n ní lẹ́yìn ọlọ́run kí ló tún kù lẹ́lẹ̀. àbí. lẹ́yìn ọba tó nílẹ̀ ní ṣe máa ra ọ̀rọ̀ bọ̀yàn lọ́rùn. èmi ò lè ra ọ̀rọ̀ bọ̀yàn lọ́rùn nígbà tó débi wọn lórí ibùsùn ìdákọ rẹ ní ìsìnkú ẹtọ́ ọmọ rẹ ò bá ti yàn kó fura iṣẹ́ rẹ ni òjò ọmọ rẹ ó lálùbáríkà. Allahu Akbar. ọba àgbẹ̀ lọ tàwáfù Káàbà ẹ̀san rẹ ó ké lórí ọmọ rẹ. tuba li abudi. ẹ̀sìn yòó bá nàbì má. athara Allah rabbahu. wajada bidunyahu lima yutawaqqa'u. wa hifdhul hudud. ẹ máa jòkó tẹ ẹ bá ti dé kíákíá sì ni ẹ máa jòkó bẹ́ẹ̀ ṣe nàró òun ẹ ti ń dẹ́rù bá mi. fatuba li abudi. jòkó lẹ̀ ń gbọ́dọ̀ wílẹ̀ kẹta. athara Allah rabbahu. gbogbo àbí. wajada bidunyahu lima yutawaqqa'u. bí o bá gbé fọ́tò. wajada bidunyahu lima yutawaqqa'u. ẹ tẹ̀lé mi o. Na'am. lára tó lè mú yàn sẹ́kù ẹ̀yìn ọmọ àbáwá Adébáyọ̀. Na'am. òun náà ní kéèyàn ó sọ ààlà tó wà. kéèyàn sọ àlà. àwọn àáfàá wọn ò sọ ààlà akéwúmọ́ lónìí. Bẹ́ẹ̀ni. lẹ́fín bá wọn nílé ọtí lẹ́fín bá wọn nílé lúdò lẹ́fín bá wọn nílé tébù tẹ́nísì Bẹ́ẹ̀ni. lẹ́fín bá wọn káàkiri níbi dídí púùlù lẹ́fín lọ káàsọ máa fà ló tẹ́ fi nà ń lé àlè jẹ́ gbá nígò lójú.
àdélé má lè sọ kí ló dé nẹ́fílà mú èèyàn tó pọ̀ sójú lọ fi ń kalẹ̀ fọ́nà ni. àbí bàbá wa Adébáyọ̀ Ali wọ́n gbé kí wọ́n dúró lẹ́nu ọ̀nà wọn ẹnu ọ̀nà wọn. wọ́n sọ ààlà wọn Aṣọ àlà. ààlà yẹn ni wọn wá ráàyè tako sí aláburú sáré wọn ò rí ṣe bìkọ́ tí wọn ò fásọ ààlà wọn wọlé. Allahu Akbar. kéèyàn ó sọ ààlà Kíyìn ó sọ àlà. àfàmọ̀ ni mí Àfáà ni mí. ẹ wá lòde ẹ wá kó wáìnì líle dé ìwà àfáà náà wá ní kò yẹ kí n nàgẹrẹ náà Àbí kò yẹ kí n yé kó èmi ò lajú típíkà àfáà bí mo ṣe wà ń lajú pàpà o kò sí etí ìlẹ̀ gbéra fóònù bá jẹ́ 20 million ń mọ̀ ń pàṣẹ ẹ ló káàbọ̀ sàlámà lẹ́kùn ó tán àáfàá tí máa ti ń lọ jùjù nínú kínní orí ibú tó kàn yókù ó kàn yóò kàn án. kó mọ iye ẹ̀ǹtẹ̀ náà ròyìn. ààlà gbọ́dọ̀ wà. Àlà gbọ́dọ̀ wà. bí wọ́n ṣe láwọn ọ̀rẹ́ olówó tó tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣe nǹkan tí òjò mẹ́ta àfà òun dìde kúrò láàrin wọn ni wọ́n ṣe lè mú mọ́ mu tí kì í jòkó tì wọ́n bó ti fara mọ́ pé ń tẹ́ mú dànù. fatuba li abudin. ẹlòmíì tí bá ń tẹ fóònù báyìí wàláhì ẹ rò pé bàbá rẹ nípè lọ́rùn ni. yóò wá sírí òun wà ní akíní ń sí ọ. Kí ni ń ṣe ọ́? ṣé ká ti dáhùn yìí. tẹ́tẹ́lẹ́ méjì ti ń bẹ o wàláhì wọn ò bó ní 20,000 lórí fóònù rí o kò rí àláàtì tó bá ń rí Tó bá ń rí tó bá tún wá sùn ọwọ́ rẹ̀ bá sí báyìí. kò ní dúró. àwọn kan fi ń jẹun ni àwọn kan fi ń ṣiṣẹ́ ni Wọ́n ní ṣiṣẹ́ ni. àwa kan a kàn ní láti lò ní kì í ṣe irinṣẹ́ wa. Allahu Akbar. athara Allah rabbahu. ẹ̀yin ní ìrẹ̀yìn ọmọ bàbá nì lẹ́gbẹ́lẹ́gbẹ́ tó wà lọ́fàjọ́ náà Lọ́fà. tí a máa dáṣọ ẹgbẹ́ tí a máa jó yípo ń tọ́sí bàbá ti gbá sí ọlọ́run ọba wọn ò bá ń ṣèyí káàkiri mọ́. Allah. hifzul hudud. ọ̀lẹ́ lọ́rẹ̀ẹ́ tó pọ̀ àmọ́ dandan kọ́ ni kọ́ jọ wọ́n. wọ́n tí wàá gbé lọ́rọ̀ lọ́mọ protect pé tèmi ní láàrin yín tí o bá ti bọ́ ọ sí làkúndínù kún wàlíyàdí ọ̀rẹ́ ni yóò máa lọ àjọṣe tòtòtò kò ní sí púpọ̀ Allah. wọn ni òjì bàbá ó ráàyè fara pa. mọ́sálásí yìí ni a ti nájú pàṣẹ tìláwà kóró bá dé wọn a sùn Wọ́n sùn. kò di méjì Ó di méjì. ẹ béèrè kẹta. fatuba li abudin athara Allah rabbahu. ọwọ́ ní ọlọ́rẹ̀ ọ̀rẹ́ ń fàájì ọwọ́ àwa ló wá ní àáfà ẹja dé club ó yẹ kó béèrè pé ṣé tàbísírì sọ wí wọn kì í bẹ̀ ní abẹ́ńtà tíra àwọn àkòríkó lẹ́yìn wọn bá wá kángò kan fún wọn náà bí àfa bí ara wọn Bí ara wọn. ẹ kàn dúró lẹ́gbẹ̀ẹ́ kan níjọ́ náà wá kó rógà wọn ni wà láìta lẹ́mí sílẹ̀ yà ní ó kọ́ fìdí ìbọn bá ayé rẹ̀ jẹ́ ọ wà á rí kí ló wá dàrin wọn. Lọ́wọ́ dàrin wọn. mò ń sọ ẹ̀yin bàbá ilé ajẹ́lẹ̀ ẹ̀yin lè bá bàbá gbé dáadáa ṣùgbọ́n àwa mọ̀ wọ́n ohun tí ò jẹ́ kígbẹ́ ó yí ẹ wọn ò gbé nígbẹ̀rìn. Allahu Akbar. fatuba li abudin. ohun tí ò ní mí lára láyé ni kí n gbéra mi láfa kò ní mí lára rárá rí láyé mi torí màá bí ọ pé gbogbo ọdún tó ọsá káàkiri àìsàn ti dá tààrà tá a dá ni. nígbà mo wà ń léwe àfáà mo kọ́ ẹ àfáà kan ti wọ́n pè ilé àfáà ní ìsìn. athara Allah rabbahu. wajada biduniyahu lima yutawaqqa'u. ọmọ mi jẹ́ fẹ́ parí bísíǹnẹ́sì wáyé kì lọ́wọ́ ọ̀rẹ́ wọn pé ẹ́ àpàdé kìnìkà wọn làwọn ń lọ lérò jíjáde wa bá ló kán là á sí kéwú là á kè ká lọ bèrè lé kí ó tó tàrí wá sí. gbàtí àmọ̀ mi tí mo bí ẹ pé mo tòsí nídìí ẹ mo sì gbájúmọ̀ ẹ̀yin ìyàwó ẹni náà
ṣé ẹ gbọ́ àṣẹ àfẹ́ ẹ̀kọ́ ẹ lọ màlá yín òde olóde tó ń wọlé sí tó wọ̀ ẹ̀wọ̀n náà láǹdì sí àbí kọ́ kú kọ́ mọ́ jèrè ọmọ mọ́ má wo tẹnìkan máa wo tọrùn rẹ tọ́lọ̀ ń kọ fún ọ̀nà déédéé tí bàbá yìí fi là ní pé wọ́n sọ gbà wọn kálukú ẹ lọ sọ gbà yín aṣọ lọ rí lọ́rùn èèyàn ọmọ nira tó bá láyé rẹ ìwọ náà sì rìn òhò débẹ̀ aṣọ lọ wọ̀ kí ni wàhálà tó bá ọ. Ibi tí ń tọ́gbọ́dá ṣe àpò ọ̀tọ̀ ní tún ṣe. bọ́ọ̀ ṣe ń wo ti ń lọ lẹ́ẹ̀mẹ́kọ́ lọ́ọ́ rìsíìfù kọ́ọ̀lù ibi tó so ìtọ̀ mọ́ ní yẹ ọsì lọ́ọ́ fẹ́ jọ sọ fẹ́ ṣerú orí ibú tó ṣe. sọ fẹ́ wọn gbé tọrùn yìí. tọrọ ayé aláyé o káyè mi sá ti dà. mo lè wí kẹta tẹ́ ń má mi kàn dá mi ló ń jèrè. fatuba li abudin. ẹlẹ́ẹ̀kẹta àrídá bílímọ̀ ojú dókítà wá yọnu sí tọ́nà bá jalè ọ lọ́wọ́. Ọlọ́run mo dúpẹ́ o. alhamdulillah. tó o bá ní ìsìnkú kínní ń rúpò àbí ẹ gbọ́ ètòrí eléèbú lórí náà sọ̀rọ̀ nìkan ní kò kínní ni ó dá ń ṣe kò kínní àbí ń sáṣe kínní jẹ̀mọ́ ń sì rúpò ṣé wọn náà rúpò níbí ni Ọlọ́run ṣe kò kínní ọ̀rọ̀ owó raṣọ lóbìnrin lé sọ ya wèrè kí wọ́n mọ́ lé ọ káàkiri àdúgbò dá mi lónìí náà. tọ́ba ti dúpẹ́ pọ̀ ìyá wèrè kọ́ mọ́ sídìí ilẹ̀ ṣèbá sọ tí wọ́n mú lọ ọ̀rọ̀ owó rà ṣèbá ọ̀rìn òhò kò dá mi lóhùn mọ́ ní kí wọ́n lóde tó yọnu mọ́ tó ń jẹsẹ̀ mọ́lẹ̀ nù yàrá tó fẹ́ para rẹ̀ torí pọ́ mẹ́nìkan kọ́lé fún ìyá rẹ̀ ìyẹn kẹ́ kọ́ sàárè fún un dá mi lóhùn jèrè. fatuba li abudin athara Allah rabbahu. ìwọ tó o bá yọnu sí dọ́là nǹkan fún ọdún pẹ́ẹ́dá kékeré ń gbọ́. alhamdulillah. wajada idunya lima yutawaqqa'u. mujaddidu din muslimu din ọmọ nkọrin kan pé tí nǹkan bá tiẹ̀ ṣe ọ sí wà nìkan ló ṣe nú ayé ni ọ̀ràn tí ní ìsìn. ma anta awwalu. kí ni wàhálà tó bọ̀. man madat ahbabuhu. kí ni wàhálà tó bọ̀. wajarati alayhi nawaibul hadathani. awalu salihin. ma anta awwalu man madat ahbabuhu. ẹ̀yin ọmọ bàbá ẹ̀ sì wo bí dáadáa. wajarati alayhi nawaibul hadathani. Alhaji Hashim. wajarat alayhi láti Kánò. nawaibul hadathani. àáfàá ni gbogbo wọn. tààrà kódà kan á ba ìkọjọ wájú wọn ó jòkó àfa. ma anta because n tó wà lára wọn ò dánù. awwalu wọn ò dánù. man madat ahbabuhu. ẹ gbọ́ wọn ò dánù. wajarati alayhi nawaibul hadathani. ọ̀rẹ́ bẹ̀rẹ̀ kékeré. wajarati alayhi nawaibul hadathani. bàtẹ́ yìí ń bọ̀ nábì mi lọ lẹ́nu. sallallahu alayhi wa sallam. ad-daru la yabqa bihalin wahidin. la budda min farahin wa min hazani. ìwọ tó wà ń bí lónìí tó ń fapá jẹlẹ̀ ọmọ kíra wọ́n tún kọ́ mọ́ṣáláṣí ló kó bàbá wọn ó tún wá di HOD ó wá di gbá. ẹ dákun jọ́sí bàbá wọn ń gbààwẹ̀. tí bàbá wọn ń gbààwẹ̀. ẹ mọ̀. mo lọ wí. ad-daru la yabqa. ẹ mọ̀ bàbá yìí gbààwẹ̀. bihalin wahidin. ìmọ̀mọ́ yìí ni ẹ ṣe kí ló dé tèmi fi sinmi bó ti rí pé sí àwọn kan ní mí àbí kí n ṣe wàhálà fún àti ń bọ̀. la budda min. bá kò ń bí ń lọ Ìbàdàn
wọ́n kó Ìbàdàn lọ sábẹ́kúta. فرح من أحزاني wọ́n máa bọ̀ ní ìdájí padà láti wá dé àbárójò lóhùn. لا بد من فرح من أحزاني gbàtà yorùbá náà bèmí ń lọlé wa nù. ما أنت أول yorùbá lọ jákè dáadáa. من مضت أحبابه bàbá وجرت عليه نوائب الحدثان ntọ́lá ń ṣe máa tá a bá gé ní ṣọ́ọ̀bù díẹ̀díẹ̀ ó ti tó ká máa rorò ká máa kó wá ní parísù. àmẹ́dá tí ò bá sítọ̀ la mọ́ àwọn tí ń bọ̀ lọ́la ó ṣe pèlè. Allahu Akbar. ما أنت أول من مضت أحبابه èèyàn máa Adébáyọ̀ ẹ má ti sinmi o ẹ má lọ o وجرت عليه ẹ má bá a lọ bẹ́ẹ̀. نوائب الحدثان kí ló ń ṣe ìwọ tó yọnu sákọọ́lẹ̀. Yọnu. àrídá bíl mawjud orí tí Islam dúró nílà ń kà sọ pé kì í ṣe ọ̀rọ̀ àwẹ̀ ní sọ kì í ṣe gbà àwẹ̀ irun àwẹ̀ Mákà gbogbo orí kí ló dúró lé. tí èèyàn bá ti ní mẹ́rẹ̀ rẹ tí mò ń sọ ẹ̀ ẹ̀sìn rẹ̀ ò dúró. Ẹ̀sìn rẹ̀ ò dúró. dámi lóhùn. ما أنت أول من مضت أحبابه ayé ò ní máa kò lè máa dá lọ kò sí lè korò yányá. لا بد من فرح Adébáyọ̀ ayé òsírètì ومن أحزان ọba ló wù لا بد من wí dáadáa. فرح ومن أحزان لا تقنطن Adébáyọ̀ ń bá ànábì òní ṣòfò. إذا الزمان نباك Adébáyọ̀ ó ní ìwọ tó wà ń bí lónìí لا تقنطن má jà kan o. إذا الزمان نباك ẹ sáàtì ọmọ ìjòkó torí Ọlọ́run. وإذا نبا فالله قد يكفيك ó ní ìwọ tó wà níbí Ah. nígbà bá ran rí mọ́ ọ lọ́wọ́ Tó rán rí. ẹ dákun ẹ kọjú síbí. gbogbo tí wọ́n ń dára lónìí wọ́n yẹ sọmọ bílíọ̀nìà ẹ sì pọ́ lọ́n tóbi Allahu Akbar. wọ́n yẹ sọmọ sẹ́nitọ̀. tí ẹ bá ní kí ni máa ká mi lára kù tí ń sun ẹkún wà ní ẹ̀mí tí èmi sọmọ sẹ́nitọ̀. àwọn ọmọ alálàáfà àṣàlẹ̀ kọ́ estate tí ìwà ṣe ilé sá àwọn ọmọ alálàáfà tí wọ́n ń jà sí tọrọ tí a bá tò dédé tọrọ kọ́bọ̀ tó wò bá tún wá kárí wọn dandan ìwọ́n tó ọ̀dílé yìí tá a bá lò dé ọ̀túnla á kó tiẹ̀ fún ọ Ẹ̀kọ́ kalẹ̀. ẹ̀kọ́ kalẹ̀ pa jẹ́ ọ lówó tó bá dé jẹ́ ọdún tó mọ wọ́kọ̀ tá a gbé lọ yídì ìjọ kan ń bẹ ọkọ̀ ládòdò tá a gbà wájú lẹ́yìn ló takú tó fa ayé tì ayé àti dóríta mẹ́rin. وإذا نبا والله قد يكفيك ẹni bá yóò bá ẹni bí òní ṣòfò. خير الزمان kéyìí yín náà ni ọ kéyìí. وإذا نبا فالله ẹ قد يكفيك bá ń gbá lẹ́nu ẹ̀. وإذا نبا فالله قد يكفيك لا تقنطن إذا الزمان نباك إذا نبا bàbá wa khalifa wa yẹnyẹn nù. فالله قد يكفيك bàbá dùndú. وإذا نبا فالله قد يكفيك ṣe bí a ṣe débìlà bí mọ́mọ́ náà lápá ọ̀ṣẹ́ máa ń débìlà náà. rahimahullah. Allahu akbar. لا تقنطن إذا زمان نباك ẹ jẹ́ kí bàbá ó jókòó nípa rìdánì ń túbọ̀ kára yìí fi mí kalẹ̀ àwọn náà ní ara ẹsẹ̀ kí n máa tọ̀ káàkiri ó sì kù àyè méjì mo fẹ́ dé Ìbàdàn àtàbẹ́kúta báyìí وإذا نبا àwọn náà ní wọ́n ara ẹsẹ̀ ká.
فالله قد يكفيك. jẹ̀mọ́ wẹ̀ ní náà. نعم. ó ní wọ́n tí bàbá rẹ̀ rí mọ́ lọ́wọ́ bí títí ṣàdúrà nù. mọ́ jákàn. wọ́n jà kàn. bàbá tó bí níbi àìjákàn ni wọ́n fi bá tọmọ ọlọ́mọ jẹ́. Allahu akbar. ìwọ́n tó wà níbi tó dáa fọmọ ọlọ́mọ tó jákàn tó bá tiẹ̀ jẹ́ tọmọ rẹ̀ ó bàjẹ́ tẹ̀lé. Allahu akbar. وإذا نبى àwa tá a dúró yìí Tàdó yìí. èmi tí ì bá sẹ̀mí pé fọ̀rọ̀ lẹ̀ fọlọ́ mo ti ń fojú ẹ̀ tó bí mi rí lẹ̀ kápẹ́ ní ìsìtọ́ náà kó gbàlẹ́ mi lọ́wọ́ ni ẹlòmíì bá sun ẹkún Allah. ìbá sá lọ yẹ́yẹ́ tí ò ní ẹran tí ó fà mọ́. وإذا ní ayé tòní àti Nàìjíríà tòní o àwa ń bẹ̀. وإذا نبى فالله قد يكفيك. wọ́n ní wọ́n yíyan jẹ lójú ọmọ èèyàn ọmọ gbìjì èèyàn ọtọ́jà àgbè ni Tó jẹ́ àgbè ni. wọ́n lù yá àárọ̀ tó máa ní ẹ̀dá kò é jẹ́ ẹ̀nà tó Àbí. nígbà tí Yorùbá ti tọ́ mọ́ Ìtọ́ ma. bá a sọ̀rọ̀ wọn pa ọkùnrin rẹ ni àjẹkùnyà ni ó jẹ. وإذا نبى فالله قد يكفيك. ẹ jẹ́ wàá ń bí ẹ lọ́ máa yánú Ọlọ́mọ yọnu. bínú mọ́ ojú tọ́lọ̀ ń bá fún ọ ní ọmọ ìgbẹ́jọ́ tiẹ̀ tọ́lọ̀ fún ọ nù Allah. kí ló dé tí wàhálà fẹ́ pa ọ́ torí yẹn. وإذا نبى àti yóò bá dábì sí فالله قد يكفيك. Sallallahu alaihi wasallam. bàbá yín wá yọnu jọ náà ẹwù ẹ̀sán lónìí Ẹ̀wẹ̀ sí lónìí. ẹwù ẹ̀yìn bàbá láyé gbà mí. خير الزمان فلا يجيء بسرعة Dr. Adébáyọ̀ wò mí. فالبيض gbọ́n tọmọdé yìí ń ké. سوف padà sẹ́yìn. خير الزمان ìwọ tó fẹ́ lùgbà tó dáa. خير الزمان ìgbà tó dáa. فلا يجيء بسرعة. ìwà kíákíá yóò lọ́ra díẹ̀. Yóò lọ́ra díẹ̀. ìgbà tó bá fẹ́ dáa yóò lọ́ra díẹ̀. nítorí bá tọrọ kò ní wá lójijì kọ́ bá kú lójijì. الله Allahu akbar. ó lọ sí òdórí ọmọ lónìí. ẹ̀gbọ́n tí mo sọ. خير الزمان ó dáa àwọn tí a ní ju bàbá lọ́njọ́ náà ṣẹ́gbọ́n tí ń wí o ń sọ́rí àti sọ́ o tí wọ́n nílé jù wọn lọ tí wọ́n lọ́kọ̀ tí bàbá ni mo wà lọ́fíìsì ọlọ́run mo lọ́mọ wọn ń dé tẹ̀dé báyìí. gbọ́ Yorùbá tí mo sọ. خير الزمان jẹ̀mọ́ àwọn afáàkọ́ǹtò kó bẹ̀rẹ̀ ṣe mítìnì lọ́wọ́ mo lọ́mọ wọn wọ̀ táwọn ò ní wọ̀ lónìí. Tá a lè wọlé nù. àfi ibi tí wọ́n tún fíìlì fọ́ọ̀mù káwọn kankan sí géètì fún wa ìmọ̀ àmọ́ ẹ̀ ń tà. خير الزمان فلا يجيء بسرعة. ọba lówù ọba lówù Balówù. ibi tí ọba yín ò dé ti kọjá bẹ́ẹ̀. èyí táwọn àbá àti ṣẹṣẹ ń fún aládìẹ àti pẹ́pẹ́yẹ mọ́tò lọ́ fi ń bọ̀ ẹ̀yìn lónìí. Bẹ́ẹ̀ni. خير الزمان فلا ìyẹn sì gba pẹ́pẹ́yẹ. يجيء بسرعة. àtàkùkọ díẹ̀ فالبيض yóò wá pọ̀ lágbàlá. سوف يصير يوما ديكا. ó wá di mọ́tò fẹ́yìn lónìí ó di range. àyè bẹ́ẹ̀ kọ́ نعم. kápẹ́lẹ́ bàbá yín náà kájú jọ́nà wọ́n ti jẹ yín máyé. Allahu akbar. bàbá Adébáyọ̀ jẹ ọmọ wọn máyé. al-qanā'atu kanzun min kunūzil jannah. ìyá yọ kẹwọn tó bí lónìí. bàbá yín bàbá yẹn ńlá ṣe lọ́fà tí ì ṣe kékeré ṣùgbọ́n wọn ò ráàyè mú ọkùn lójú ọ̀nà akéwù Bẹ́ẹ̀ni. wọ́n dúró tì í. Wọ́n dúró tì í. فالبيض سوف ẹ méjì àtàrà wa ẹyin náà ni ó dàkú kọ. يصير يوما dókítà ni ديكا. dókítà Adébáyọ̀ Adébáyọ̀. medical doctor Bẹ́ẹ̀. medical doctor ṣé bẹ́ẹ̀ kọ́ ni Bẹ́ẹ̀ni. medical doctor PhD ọ̀dà ń bẹ doctor ló náà ẹ bẹ́ẹ̀ Doctor kọ́ ló náà. láàrin wọn bẹ́ẹ̀ ti jòkó yìí náà accountant ń bẹ
tí wọ́n chartered síbẹ̀ ẹ̀kọ́ bank manager wà HOD ti dé gbogbo ẹ̀ ti dé ẹ dákun o ṣé Cambridge bàbá yẹn ti kàwé ni àbí Oxford sálákọ̀wé ni ẹ. ẹ má bínú o owó ọ̀nà bọ́lá kọ́nà sí ọlọ́run bàdàbí dàgà wá sílà rẹ̀bí dàsí tani ńlẹ̀ lọ́sùn àṣáájú ẹ̀ dàgà ládàsí láti ládàsárà bàbánábì Muhammad níta àwa dédú ẹ̀ àwa gbó kọ́ ọmọ. khayru zamani. n lẹ́ fún mi pé bàbá tó bí wọn ò di ẹrùkẹ́rù. bí tí ń bọ̀ náà nù bá. fala yaji'u bi sur'atin. ó kù ìṣẹ́jú mẹ́wàá. máa wá aago rẹ. falibaidu sawfa. èmi ò fi àgbàlagbà sí i o. yasiru yawman dika. ń wẹ́sẹ̀ rẹ̀. falibaidu sawfa. yasiru yawman dika. àṣẹ̀ṣẹ̀ rẹ ní kọ́ mọ̀ náà. ìmọ̀ kò ní kọ́ bọ́ sí àyè. alibaidu sawfa. mo sáré pé ojú agbó ń bùkẹ́ o àṣeṣù bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ ní tan náà bọ́ sí àyè sẹ́. yasiru yawman dika. ẹ wá jòkó ní àyè. alibaidu sawfa. yasiru yawman dika. ẹni bá yóò bá anabi òní ṣòfò. ẹ jòkó bàbá yìí máa. alibaidu sawfa. yasiru yawman dika. ẹlẹ́ẹ̀kẹrin mo ń béèrè sóìlà an usuli din wọ́n bi àáfà ńláńlá yẹn an usuli din nípa kínní. falibaidu sawfa. yasiru yawman dika. èmi gẹ́gẹ́ nípìnlẹ̀ ẹ̀sìn kí orí kílẹ̀sìn dúró ìrun àwẹ̀ ẹ̀sìn ní àbí bọ̀tọ̀ orí kí ló dúró lé. la taqnatanna idha zamanu nabaka. àfa wa mú al-iftiqaru ila Allahi ta'ala. Allah. gbogbo tó àwọn ó jẹ́ pé rẹ̀ ní tálíkà lọ́dọ̀ ọlọ́run tálíkà rẹ̀ mọ̀jọ́ gbé ọ kúrò níwájú ọlọ́run ọba. wa idha naba fallahu qad yakfika. wọ́n ní kódà tó wá ní wá furu'uhu arba'atu ashiya. nǹkan mẹ́rin wá ní ẹ̀ka rẹ̀ branches ẹ̀ ṣé bẹ́ẹ̀ rẹ̀ ẹ̀ lè mú toró tún láàkéwì. èyí tí mo bí wẹ̀yìn dókítà wọ̀nyí tí n bá sì fẹ́ lo ìbò tèmi wọ́n bu ansámà tí n bá parí wọ́n tún dá padà. njọ mo ti jáde lé ìwé ọ́fíìsì tí ń lọ́nà ìmáàmù mọ̀dúrásà tí ń tẹ̀lé lọ àwọn àlè wà. wa idha naba. ó wá ní àkọ́kọ́ ń bẹ̀. ẹ dá mi lóhùn. fallahu qad yakfika. وإذا نبأ فالله قد يكفيك. الوفاء بالعهود بالعهود àdéhùn rẹ pẹ̀lú ọlọ́run méjì ó yẹ wa hifdhul hudud wá sọ ààlà rẹ ẹ̀yin àfa àti àǹbá nílé ọtí ó ṣe fún yín ẹ ṣòfò. sọ ààlà àwọn ń pè ní rógà mọ́ ọ̀mùtí àwọn pé wà lẹ́tẹ̀ zubáàní lápò ní kí ló kẹ́nìkan pẹ̀lú wọn bá nà ọ́ pa gbóná ti bá ọ ẹ̀yin àfa àtẹ̀ ń ta bàbá jẹ̀bú ẹ̀yin àfa òlè ìwòrán jẹ́ ẹ̀kọ́. nígbà tó yá ló fọ́ gbárí ó lẹ́wà lórí ìrìn àjò jẹ́ nílùú lọ́bí páàrí odò àlọ́ ọlọ́sẹ̀ sọ̀ọ́ lọ tọ́ ni
kákò yàrá lọ létọ náà Ìrìn àjò ní. khayru zamani fala yaji'u bisur'atin. béèrè kẹta ni ẹlẹ́ẹ̀kẹta wọ́n àrídọ́ bílí mọ̀júd káwa káyọnu sí tó bá tẹ̀ á lọ́wọ́ tẹ̀ á lọ́wọ́. bá a ṣe jòkó yìí tí hátù wa bá jọra wọn ráìtì wa hátù wa ìpín wa ò lè jọra wọn. kálukú lè jọra wọn. ẹ lè dírẹ́sì bákan náà kẹ́ múra bákan náà. múra bákan náà. n tẹ́ mu lọlé ò lè jọra yín. lè jọra yín. ẹ lè kí ó bákan náà ẹ lè lò bákan náà bẹ́ẹ̀ lò bákan náà ẹ lè jèrè kí ó bákan náà. jèrè kí ó bákan náà. ẹlẹ́ẹ̀kẹrin àyẹ̀bẹ̀ẹ̀kọ ni ọkọ ọkùnrin. bàbá àlífà ó wá ní wà sọ́bùrù ánìlè mọ̀fúkúd ẹ̀kẹrin wá nù tọ́wọ́ wá lé tọ̀ bàbá ní sùúrù ní sùúrù jòkó jẹ́. wọ́n ti lé ọtí gbìyànjú nù ọtí gbìyànjú. ọ̀ wá bá má rò pé kù sórí ẹ̀ bá bá kú ọ̀ lè jèrè ayé. ọ̀ lè jèrè ayé. ó dáa kéèyàn ó fa nǹkan ẹ̀gbọ́n sábà fa jọ̀gọ̀dì tọ́wọ́ àrò bá ti wá ṣe kí ni. yóò tẹ̀ ń tọ́ ń fà. ilẹ̀ yóò wọn lọ. ó dáa kó fẹ́ kọ́lé kódà lọ yaru plan lé Adésóyè. bẹ́ẹ̀ni ó dáa. ó dáa ó dáa. himmatul aliyah nù ọ̀rọ̀ tó dáa nù lọ ya gọ́ọ̀mẹ̀ntì house plan ẹ̀ wá gbé sórí tébù kí gírì ó máa mú ó máa mú ọ. ní kọ̀kọ́ ya apá báyìí tó bá yá àwọn àpàtì sí lọ́wọ́ bá tó arówó ra sìmẹ́ǹtì àti yẹ̀pẹ̀ pàdé wá sọ di yàrá méjì. bẹ́ẹ̀ni fàyàn ya ọtún mi yà. ẹ̀gbọ́n tí ń sọ mọ́ lọ́ọ̀dọ̀ èwo ni máa ta mọ́tò ń sọ máa ń kọ́kọ́ rẹ sọ́kọ̀ ńláńlá yẹn. Láńre Ṣítù lọ Láńre Ṣítù lọ́mọ náwọn tí a rọ̀bà bẹ́ẹ̀ni kọ́ sàlákàlà bẹ́ẹ̀ni ó bá wò. tọ́wá tí wàá rí pé ó tọ́ kó àpò kò tí ì kọjá 350 tọ́ọ̀bá tí ń bọ̀ láti lọ yàdọ̀ àwọn fọ́sẹ̀ wẹ̀ẹ́. Abíọ́lá Kánò. Abíọ́lá Kánò nínú ibà wa bó na fi jèrè. khayru zamani fala. ọ̀ọ́dì kan bí góńgóró tẹ̀ fi kẹ̀kẹ́ ló kó báyìí wọ́n sì gbé yàdọ̀ bí kan tó ti mọ̀ bọ̀dà pa lójú dà. bẹ́ẹ̀ni. wọ́n bá pọ̀ jẹ́ ọ̀rá táyà díẹ̀ sáwọn sáré jù kó wọ́n mọ̀ mí títí báyìí. la yaji'u bisur'atin. jẹ̀mọ́ ò dáhùn. Na'am. ó dáa kéèyàn orò tó dáa kéèyàn orun tó dáa. ṣùgbọ́n tó o bá ti rí pápá rẹ̀ ò ṣe kí ni. kò ká. tètè rìfáàsì lójú ẹsẹ̀ lọ bí tápá rẹ̀ ká. àbí. wọ́n ló wù kọ́ jiyàn. wọ́n sì débẹ̀ wọn ló wọn rà fúfú ṣèbójọ fúnfún. ó jọ fún ni. ẹni tó wo ló máa dùn rẹ̀. ìwọ tó o bá jẹ lọ́ọ̀ kó fún lọ jẹ. ó rò pé yẹn ni. wọ́n rò pé yẹn ni. wọ́n sì máa jẹ́ ọmọ ìyá wọn. la yaji'u bisur'atin. ó rò pé yẹn lọ ń jẹ ni. fali ìwọ báyìí. náà mọ̀ pé fùfú àti bankú lọ ń jẹ. yasiru yawman dika. déédéé tí bàbá ṣe tí bàbá ṣe. tí wọ́n fi jábọ̀ ni mo sọ yìí. ṣe gbọ́ dáadáa báyìí déédéé tí ẹ ṣe nù ẹ̀yin ọmọ wọn ẹ̀ mẹ́ntẹ́ẹ̀nì ẹ̀ gbèdé ń bọ̀ ẹ má dẹ̀bi ètò dàmí lò. la taqnatanna àbọ̀tún lágbègbè yìí. idha zamanu nabaka ẹ nípa rẹ. wa idha naba. njọ́ tí bàbá yìí wá wọ hospital ni. ọ̀wọ́ ni yé bàbá tó tó báyìí lẹ̀ ń ṣe àtìgbà tí ń tẹ́lẹ̀ o àmọ́ eléyìí wá kọjá rẹ́dẹ̀rẹ́dẹ́ ọ̀ọ́fì dáadáa hàn ẹlòmíì ojú rẹ̀ ó sì sókùkù. kò sí ní kí ọmọ. wà á ní kí ọmọ adéṣe ń bi sí alálàáfà gbàgbé rẹ kí ni tiẹ̀ pẹ̀lú yìí. wọ́n fẹ́ tọ́ ọbọ̀ kádàrà ẹ̀jẹ̀ lọ́gbẹ̀jáde ń bẹ̀. dáná wa wò nù. ṣèǹtẹ́nà wa wò nù àbí kọ́mẹ̀ntì tó lọ fún ọkọ́ mọ́tò orí ibú. wọ́n fẹ́ kálù lábẹ́. wa idha naba. àti yóò bá anábì tí lọ lé. Allahu qad yakfika. asaburu anil mafqud. dókítà tó wọlé. bad boss. Imam Fountain University. Anana ro. Bó lọ wí. Wa idha naba. Fallahu qad ṣebí ilẹ̀ yìí ni a ti pé ṣé màmú ni. àwọn ọmọ kí wọ́n lè mí kó ká máa ní àbá àdàkátìrì.
ọmọ kéwù ń kó ká mọ̀ àwọn dókítọ̀ àwọn kéwù díìkù tí wọ́n ti jù á lọ jẹ́. إذا نبا kò sí sínú orí ibú àwọn náà bọ̀ kálá yìí tá a jù ọ lọ bẹ́ẹ̀ bá jù á lọ àdúrà àwọn ògbà náà nù. فالله bí àáfà àtẹnu gbé níjẹ́ òní tí wọ́n ní mo jù ọ tó bí a lọ wọ́n wá tún gbé ìgbẹ́ gbọ́sẹ̀ jù ọ lọ ní sọ́mọ tí ò ní jù ọ lọ ni sọ́ọ̀ ju bàbá tiẹ̀ lọ bàbá rẹ lórí mọ́tò tó ń bọ̀ ọlọ́run dàrú mọ́ lọ́wọ́ ọlọ́run dàrú mọ́ lọ́wọ́ ni ọ̀nà òye mọ́ ó wá sọ lójú mi níjọ́ náà ó wá bá mi ní imam the grand imam of Ọ̀fàlàní ó wá kọ́ ní ẹ̀kọ́ ó wá ka nǹkan 50 60 70 tí mo ṣe tán òbí mi ò ṣe. إذا نبا فالله قد ẹ̀sán sì ni يكفيك. àbí káyìn náà ju àlọ́ sẹ́yìn bàbá yóò ju bàbá Adébáyọ̀ lọ nísìn ẹ̀ dá mi lónìí ẹ̀ rí mọ́ṣáláṣí yìí ni ẹ̀ ń wo gúdúgbẹ́ báyìí atátó iye ọdún tẹ́ ẹ bá rí iye owó tí a ná sínú ẹ̀ èyàn lè di mọ́yàdọ́rùn yóò dálẹ̀ lójú ọ̀nà ni. ẹ̀mí yóò wá gùn. آمين. bí tí mo ń bọ̀ lù. mẹ́rẹ̀ẹ̀rin mo ti ka mo tẹ́sí dúró lẹ́nu méje ó yẹ ọ lẹ́nu ọlẹ́ kírun tọ̀ ní banu mísàn nàìjíríà kìámà tọ̀ bá ti ní mẹ́rẹ̀ẹ̀rin òṣùlù dì tọ̀ bá ti ní ìrun rẹ̀ ò dúró lórí páànù ìrun rẹ̀ kò dúró lórí páànù ọmọlé sórí omi nù àlùwàfà òbí ọ̀hún tọ̀ bá ti ládé pẹ̀lú ọlọ́run hifzul hudud tọ̀ ni àrídọ́bìlì mọ̀ọ́jú tọ̀ ni asọ́bùrù alìmọ̀fukù irọ́ lọ pa ẹ̀sìn rẹ ti wó. فيا ربي هب لي ẹ mọ̀ bá jà Hashim